Allah adúpẹ́ ní ẹ̀kan sí àpàdọ̀gbà pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. mawdu khutbatuna al-yawm huwa waqafatun tarbawiyyatun ma'a tahrir al-jumhuriyyah al-arabiyyah as-suriyyah wa suqut nizam Bashar al-Assad al-zalim al-mustabid. afẹ́yẹ̀wò ọ̀kanú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tí ó mì ayé títì láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. afẹ́ kẹ́kọ̀ọ́ látara rẹ̀ gẹ́bí mùsùlùmí. gbogbo la máa ń sọ fún wa wípé inú súnà ní Muhammad sallallahu alaihi wasallam ó ní pé nǹkan kò ní ṣẹlẹ̀ láyé ànábì kánàbí wá máa sí kọ́gbọ́ sí kó rí kí wọ́n sọ létí àfi kó ní ọ̀rọ̀ lé lórí. bí wọ́n wá jẹ́ ọmọlẹ́yìn rí fún ànábì náà tó jẹ́ àfẹ́ẹ̀sìn tó jẹ́ olùpè sójú ọ̀nà Ọlọ́run bó ti bá ń lọ náà ni ó máa kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ látara rẹ̀. kọ̀kọ̀ ní rékọjá lásán láìkẹ́kọ̀ọ́. òun náà ni ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀kan ní orílẹ̀-èdè lágbàáyé tó jẹ́ ọ̀kan ní orílẹ̀-èdè àwa mùsùlùmí láti jọ́ dè ní. òun náà ló tí a ń pè ní Syria tí àwa máa ń pè ní Syria a ní Syria ní èdè Lárúbáwá Syria ẹ̀rì la máa ń pè èdè Lárúbáwá ṣùgbọ́n ní ẹbá kọ́ọ̀lẹ̀ fún wa ní Syria. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá ni. àwọn ìlú yìí wọ́n ní ìpèníjà tó pọ̀ tí wọ́n fẹ́ jàjàgbara móríbọ́kù nínú pé níjà yìí tó wá di wàhálà tí wọ́n wà lẹ́nu ẹ̀ láti bí ọdún 13 sẹ́yìn kọ́lọ̀ tó wá fún wọn ní ṣẹ́gun. ọ̀rọ̀ ńlá ni bójọ́ tí kó sọ̀rọ̀ dá sí. Yorùbá ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò kò sí jálù torí pé àwọn nǹkan tọ́rọ kíká pọ̀. awla hadhihi haditha ṣubuhatun ẹ̀rì àwọn ìntòrójú rọ kíkà tó pọ̀. haulaha tasawulatun àwọn àbí ìrìṣìíríṣìí ìbẹ̀lábẹ̀ odò ní tó kún tó sọ̀rọ̀ ikó sí. àwa tí abádàmfàní inú social media ta yóò sì máa a rí bí gbogbo ẹsẹ̀ ń forí gbára wọn. ọ̀pọ̀lọpọ̀ orí platform tó púpọ̀ platform tá ń sọ yìí àwọn mùsùlùmí wà ń bẹ ọ̀rọ̀ wọn rójútó ẹ̀ bílẹ̀ bá sọ lọ bá ilẹ̀ tó káńtẹ̀ ó wá ti dáyàn ń béèrè tí wọ́n fẹ́ ma kí ló ń ṣẹlẹ̀ gan kí ló wà lábẹ́ ọ̀rọ̀ yìí gan la fẹ́ taná sí díẹ̀ ń bẹ. ẹ̀rí kakọ bẹ̀rẹ̀ lórí ìtàn ìlú dáńpé ní Syria. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam o náà ni ànábì ìgbẹ̀yìn. Ọlọ́ni wa ma arsalnaka illa rahmatan lil alamin Suratul Anbiya 107. Ọlọ́run tó àárín ànábì àárín ní aláàánú sí gbogbo ayé. Wa ma arsalnaka illa kaffatan linnasi
bashiran wa nadhiran walakinna akthara an-nasi la ya'lamun. Ọlọ́run bákan náà àwọn ọlọ́run bàbá Allah ara rẹ̀ ànábì sí gbogbo ayé gbogbo èèyàn ẹ̀rì káfàtà linnas gbogbo ìlànà ẹ̀sí bashiran wa nadhiran oníròdù ní ẹ olùsìkìlọ̀ ní ẹ walakinna akthara an-nasi la ya'lamun. gbọ́pọ̀lọpọ̀ yẹn ní ọmọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n àmà eléyìí dáásọ yìí gbogbo wa ìlànà ẹ̀sí ìgbàna bí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà inú Suratu A'raf ní ìgbàtí ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá tó ń kọ́ ànábìlẹ́kọ̀ ọlọ́ni kí ànábìsọ̀gbọ̀ ayé pé ya ayyuhan nas inni rasulullahi ilaykum jami'a ẹ̀yin èèyàn méjì sọ́lọ́sì gbogbo yìí. ìpèpè ànábì kìí ṣe ìpèpè àyíká kan gbogbo ayé ni tí wọ́n bẹ̀rẹ̀ ìpèpè rẹ̀ nílùú Mọ́kà ó lọ́dún 13 ń bẹ lẹ́yìn ọlọ́ni kó ṣe jẹ́rọ sílùú Madina Ọlọ́run bá fún níjọba Islam nílùú Madina aqama dawlata al-islamiyya al-ula. Ọlọ́ni kí ànábì fi ìjọba Islam àkọ́kọ́ lé lórílẹ̀ ayé tí ó sírú ẹ̀rí kò sí ànábì Ọlọ́run kan tó níjọba Ọlọ́run fi lọ́lẹ̀ lórílẹ̀ ayé tó fi lọ gbogbo tààtà muhawalat hawalu wọ́n gbìyànjú ni ṣùgbọ́n ànábì nìkan lọ fún níjọba ó ń lo establish a system of government lórí ilẹ̀ ayé. Gbogbo àtàbá fẹ́ ṣàpèjúwe inú ọ̀dọ̀ mùsùlùmí síjọba rere wọ́n á sọ pé Madina model bó ló sì wà Madina lórí gbogbo nǹkan tó gbogbo ètò pátá ní bẹ́ẹ̀ tó bá ìlórí ìlànà ìgbàgbọ́ tó tán sórí ìṣàkóso ọmọnìyàn. Kánábì tó lọ ní ànábì ti ní àjẹ́ndà fún àwọn orílẹ̀-èdè yòókù lágbàáyé láti ọdún kẹfà tánábì ti dé ìlú Madina lẹ́yìn Sulhu Hudaybiyah ó ní àdéhùn láàrin àwọn kèfèrí Mákà àtàwọn Lárúbáwá àtàwọn mùsùlùmí pé kò ní sí wàhálà ma fọ́dún mẹ́wàá àníjà ma fọ́dún mẹ́wàá nẹ́pẹ̀lú Sulhu Hudaybiyah. Ànábì rí pé Arabian Peninsula ọkàn ti balẹ̀ káwà bọ́ta gbẹ́wà pẹ̀lú kọlẹ́ta sáwọn ọba aláyé ẹ ma rí rasailuhu sallam ila al-muluk wal umara lẹ́tà Ànábì sí àwọn ọba aláyé the kings and rulers. Lẹ́tà náà sẹ̀mgbọ́ official lẹ́tà ní kéégùn fún sàábé kọ̀ọ̀kan ẹlọ́sibí àgàwọn ọba ńláńlá mínà ni ọba Persia Kisra bẹ́ẹ̀ ni ọba Rome Caesar ẹ̀rì Kisra lọba Persia Caesar lọba Rome òfin lẹ́tà náà sẹ́sùn Mukoikis ó ní ọba Egypt òfin lẹ́tà náà sẹ́sùn kódà lẹ́tà rẹ̀ dé Africa ń bí lọ́dọ̀ Najash the Negro of Abyssinia òfin lẹ́tà náà sẹ́sùn àwọn kọ̀tànkọ̀tàn nígbàtí àwọn lẹ́tà Ànábì sí gbogbo ọba ayé kò ní 70 letters 70 rulers kings leaders kí ní bẹ́ẹ̀ ìmìlà Ànábì Ọlọ́run ẹgbà Islam kẹ sórí ayátọ̀ ed nígbà ọ̀yá àwọn ọba yìí wọ́n feeling threatening ìlú bí ogun múta lọ́dún kẹjọ nígbàtà mi ṣe jíra tó kọdún mẹ́ta níbẹ̀ jáde láyé tí wọ́n kó àwọn ọmọ ogun jọ àwọn kèfèrí àbíwọ́n ní ká mùsùlùmí lọ ní àlọ́sàn jọ́nà lọ 3,000 soldiers Muslim soldiers
nígbàtí ẹ dójú ọ̀nà wọn gbòrò báwọn tẹ́yìn lọ bá yẹn wọ́n lé 100,000 soldiers wọ́n jíròrò. Abdullah ibn Rawah rahimahullah radiyallahu ta'ala ó ní kí ni ẹ jíròrò sí akáníká afẹ́ padà ní àtàà lọ bá ìpọ̀jù ó ní pé kí ni túnmọ̀ yẹn ẹgbàgbé ẹ̀kọ́ta kọlọ́dọ̀ Ànábì à ń lọ jà nítorí Ọlọ́ni òǹkàkọ́lá fi ń jà sáà ti tán ni tẹ́ẹ̀fẹ́fẹ́ a máa bẹ̀rù àti ìdébí à ń lọ ìwọ́n náà sára gírí wọ́n fà kí ẹ̀ tó kó láàmìdí tún fún àwọn kọmándà mẹ́ta pé wọ́n ní dé Zayd ibn Haritha oríwọ̀lọ́kọ̀ wọ́n ni kó gbé àṣẹ ogun àkọ́kọ́ tó bá kú tó ń Ja'far ibn Abi Talib jẹ́bà bá kú ẹgbẹ́ fún Abdullah ibn Rawaha tó náà bá kú ẹwẹ́ nìkan láàrin Ànábì tún fún àmẹ́tẹ̀ ìtakọ̀ wọ́n ní dé wọ́n lọ lóòtọ́ olórí àkọ́kọ́ gbàṣà kọ̀pẹ́ ọ̀pá olókèjì gbàṣà kọ̀pẹ́ ọ̀pá olókèta gbàṣà kọ̀pẹ́ wọn pa wọ́n yàn Khalid bin Walid ó emerge as a commander lọ́wọ́ as a strategy ogun tẹ́fẹ́ padà sí Madina jọ́nà lọ wọ́n dé Madina àwọn ará Madina pariwo mọ́ wọ́n ní firar ẹsàlógún anábì wọn sàlógún pẹ̀lú kọ̀rár wọn sàlógún wọ́n wálé wọ́n rìn fọ́sì ní wọ́n wá kọwà yókù ní ẹ̀rẹ̀ nígbà tó di ọdún kejì lẹ́yìn gbà yẹn tí ń di ọdún kẹwàá lẹ́yìn jíra anábì wá sàwọn ọmọ ogun méjọ wọ́n ní Usama bin Zaid ọmọ 70 years oní olè dìmọ̀ tó pẹ̀ ní apá bàbá rẹ̀ sí sẹ́sí mọ́ ìtara pé ogun tá ń lọ yìí ìbẹ́ ń pa bàbá mi sí a wà lára kọmándà àjẹ́pà bàbá ẹ̀ sọ́run ọ̀pẹ́ wọn tí ìrìn jìnà Ànábì jáde láyé ìró dé wọn létí wọn padà wálé wọ́n sì kú Ànábì tán sallallahu alaihi wasallam Abubakar ní ó yá àwọn tí Ànábì rán táà ní kí wọ́n padà káfí ṣe jẹ̀násà Ànábì ẹ wá padà máa lọ láyìn bá ń forí kórí àti Umar wọ́n lọ bá Umar wọ́n ní Usama kiri ọya ń pàpàrà Ànábì ọ̀yá ló fi yàn Usama lọ bá àbákì kọ́ pààrùn Usama ọmọ 70 years ogun tó tó bá wọn lọ bá àbákìrì ní ìrẹ́mọ̀rẹ́ sí wà ọláyọ̀ lè wá àsíá tí Ànábì gbélé èyàn lọ́wọ́ ń ṣe jú ẹ̀ mi kọ́ ni máa yọ lẹ́yìn Usama yá ẹ̀lọ wọ́n padà sójú ogun ẹ̀ yẹn náà ń pè ní al-futuhatu al-islamiyya ìgbà ìlú fún Islam tí mo wá dójú ogun bó náà ṣe ń bẹ̀rẹ̀ ogun torí pé àwọn orientalist tí a bá ń ròyìn Islam wọ́n ní intashal Islam bis-sayf wọ́n ní Islam ń fọ́nká pẹ̀lú ogun wọ́n máa sọ bẹ́ẹ̀ láà Islam fọ́nká pẹ̀lú dáwà àwọn mùsùlùmí pípa mùsùlùmí akítẹ́yà àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn àyíká kan ń bẹ tí àwọn olórí jẹ gàba láwọn èèyàn lórí tí wọ́n fẹ́ kí wọ́n lè sí Islam àwọn yẹn ni wọ́n àgbẹ́ àwọn ọmọ gbòdìdè sí ìjàkọ́lọ̀ sáájú wọ́n fún ní 3 options take one wọ́n á kọ́ sí introduction àwátẹ́ ìwò yóò
ọmọlẹ́yìn Ànábì ni wá. Islam ló bá fún wa ẹ̀sìn déédé, ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìrọ̀rùn. Ó wà kẹ́ gbẹ̀sìn yìí àgbẹ̀sìn. Option àkọ́kọ́ ni wọ́n kọ́ sí abdul Islam, wọ́n kọ́ fi Islam àwọn ẹlọ́ka gbogbo tán kìí ṣe kẹ́kẹ́ wà bẹ̀rẹ̀ ogun just anyhow, no. Wọ́n kọ́ present Islam sí wọn, aim objective Islam. Fàpẹẹrẹ wọ́n pẹ̀ nìkan ní Ibrahim ìgbà tó díwájú Rostom, olórí ọmọ ogun Persian tó díwájú ẹ̀. Rostom bi léèrè pé ma jaa bikum ilayna ayyuhal arab, kí ni tó gbé yín wá sọ́dọ̀ wẹ̀yin Lárúbáwá, tó gbé yín jáde, ṣé bí ń pa yín ní kábà yín wóúnjẹ, àbí àwọn kan gbógun dé sí yín kárìn yín lọ? Ó bẹ̀rẹ̀ sí béèrè ọlá Lárúbáwá kì í sábà jáde. Nígbàtí rẹ̀bí ó dálò, ó ní ibtathana Allah, ó lọ́lọ́wọ́ bá ló gbé àdìdé àdí fún ara wa. Ibtathana Allah, Ọlọ́run ló gbé àdìdé linukhrijal ibada min ibadatil ibad, ká máa wá yọ àwọn èèyàn kó nù máa jọ́sìn fún nǹkan mí lẹ́yìn Ọlọ́run ila ibadatillahi wahda, Ọlọ́run nìkan ló kù tí wọ́n máa jọ́sìn fún. Aim objective Islam, liberation. Ìmá ní Ọlọ́run mí jọ ẹ̀kan lọ, oníṣẹ́lẹ̀ ní oníwà min jawril adyan al Islam, a fẹ́ yọ àwọn èèyàn kó nù àbòsí tí ẹ̀sìn àwọn ẹ̀sìn tó wá, ẹ̀sìn Judaism, ẹ̀sìn Christianity, ó sàbòsí fáwọn èèyàn. Ìbẹ̀rẹ̀ tẹ máa ń sọ̀rọ̀ wọ́n ní ẹbí tó lọ afọ́lúwa, ẹbí Késàrì fún Késàrì, zulm ní jẹ́bẹ̀, injustice. Ìtumọ̀ ní pé níjọ́ náà lọ́hùn nílẹ̀ Rome, níjọ́ náà lọ́hùn Kaisar ìlọba ìlú, àwọn kan wá mẹ́ta ń pè ní rijal kenisa, àwọn àfáà sọ́ọ̀sì. Gbogbo ará àgbọ́ wá ṣiṣẹ́ lọ, tẹ́bá ṣiṣẹ́ lọ, tẹ́bá ẹwà pàwó okùnlẹ̀ dání, owó lẹ́sẹ̀ ní, tọba wá ní fàpẹ̀rẹ̀ ó ní 10,000 lọ́wọ́, Kaisar nẹ́tọ̀ 5,000 10,000. Àwọn àfáà sọ́ọ̀sì ní ẹ̀tọ́ fún 5,000. Kí ni tí ẹ ń bẹ̀? Àlìbákì alákàṣẹ́ ohun tí ìkàkà sẹ́kù, ìtumọ̀ ìfitolúwánu of the Késàrì fún Késàrì, ẹ̀ẹ́dà dúkìá ń sí méjì, ìdá kan lọ sí sọ́ọ̀sì tolúwánu, ìdá kan lọ sọ́dọ̀ Késàrì àtàwọn jẹ́ ṣèlú ti Késàrì nù. Yẹn wá ní Rìbí yìí sọ pé wa min jawril adyan adl Islam, a fẹ́ yọ kó nù ààbò tí àwọn ẹ̀sìn ṣe lọ sí dédé Islam. Islam lọ sọ pé níta nídi inú owó ẹbá yọ kó wẹ̀ náà pọ̀tọ̀ 200%, 1/40 ìlú need ìwọ́lò ní yókù sàkánù tó bá lókù ẹ̀rẹ̀ tó bá ní 40,000 lọ́wọ́, Islam béèrè 1,000 náà, gbogbo yókù olóní dédé Islam. Wa min diki dunya ila sihatiha, a fẹ́ yọ àwọn ẹ̀kọ́ ònú fún pínlẹ̀ ayé tí láyé fún àwọn èèyàn táwọn èèyàn ò rí mú mí látara òfin, látara ìbálò, ila sihatiha, pínlẹ̀ ayé gbòòrò, ilẹ̀ ayé free, kìí sílẹ̀ pàkálẹ̀kẹ́. ẹ̀rì ìyẹn ni aims objective Islam, liberation, justice, ẹ̀rì freedom, enjoyment ní ìbámu òfin Ọlọ́run. Nígbàtí bí ó wà parẹ́, ó ní báyìí abẹ́yìtàn tí ẹ bá lẹ́gbà tẹ bá lẹ́sì Islam tàdìfà ó na jizya,
ẹ máa sanwó orí owó pé awálò yín a present Islam fún ẹlẹ́gbà ẹ sì máa bẹ lórí ẹ̀sìn yín ṣùgbọ́n ẹ máa sanwó sàkọ́lẹ̀ fún àti a bá jẹ́ òṣìṣẹ́ nínú tí a lágbára àwọn ọkùnrin a ní gbà lọ́wọ́ obìnrin once lọ́dún àwọn mùsùlùmí máa sọ́ọ̀lú yẹn wọ́n máa dábòlú yẹn gbogbo máa fẹ́ jàlú yẹn àwọn aráàlú ò ní jagun àwọn mùsùlùmí jagun on behalf wọn tó gbọ́n ti sẹ̀tọ́ wọn ó tó dọ́dọ́ mi wọ́n sì máa bà lórí ẹ̀sìn wọn lọ wọ́n ti forí pamọ́ sí abẹ́ àṣẹ Islam wọ́n ti gbà Islam lọ́gà wọ́n wà máa mójú gbogbo tí bá jẹ́ crime tọ́bẹ̀tẹ̀ láàrin ìlú wọ́n yẹ́ sẹ́ mùsùlùmí o mùsùlùmí máa mójú gbogbo crime wọ́n nígbà crime láyé wọ́n nígbà yẹn jẹ́ ó níwá ìdá àbẹ́ ètò tẹ́bẹ̀ tó máa kọ̀ pé ẹ̀ ní sàjísíyà ẹ̀ ní sanwó orí qatalnakum àbáyín jáò ájàyìnlógún òdí last option ẹgbà Islam ẹ̀ lè sanwó orí àbáyín já qatalnakum àbáyín já ó imma nasru was-siyada tàbá ń bá yín jà option méjìlá ní alìbáyín káwọn ènìyàn àmàjọ́gà wa imma mawt wa shahada tàbí kẹ́ pàwà kákú oríire rẹ̀bí yìí tọ́sọ̀nù islamu ìtí jẹ́ fatul islami ni bọ́ wá dáyé Umar ni wọ́n gba yíká tá ń fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bí táǹkò ní Syria lẹ́ni ó kọ́ tí ń jẹ́ lásìkò Ànábì sallam aláìkọ̀ àwọn sàábé oní Sham lókọ̀ tí ń jẹ́ lápapọ̀ bẹ́ẹ̀ sí rí Saudi Arabia lásìkò Ànábì ókọ̀ tí ń jẹ́ a máa jẹ́ Najd a máa jẹ́ Hijaz ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ la nílùú tàbí ní Yemen a máa jẹ́ Yemen gbogbo àwọn ìlú yìí odidi ìlú ní nígbà tó dáyé Umar radiyallahu ta'ala anhu ló di pé Islam dé gbogbo bẹ̀yẹ ṣùgbọ́n bá kẹlọ̀kọ́ gbé gbèsè lẹ́yìn bá ti yá Ànábì jáde láyé tí a yìn àbákìrìtà bákì gbé dédé àwọn ọmọ ogun mẹ́rin ikọ̀ mẹ́rin sáwọn ìlú yẹn Sham ṣùgbọ́n àwọn ìkan bẹ́mẹ̀ tó ṣe pàtàkì Sham jọ́nà lọ ó kó sínú Damascus tàbí ní Syria lẹ́ni tí Syria jẹ́ capital rẹ̀ lẹ́ni àti Damascus jẹ́ capital Syria lẹ́ni Damascus ní capital Syria ó tó kó sínú Hims ó kó sínú Jordan ó kó sínú Palestine ó kó sínú Lebanon ó kó sínú part of Turkey gbogbo àwọn ìlú yìí ní à ń pè ní Sham jọ́nà lọ àbákìrì wá gbé dìde Yazid bin Muawiya kó ń lọ sí Damascus kí Abu Ubaida Amir bin Jarrah kó ń lọ sí Hims kí Sarhabil bin Hasana kó ń lọ sí Jordan Amr bin Asi kó ń lọ sí Palestine àwọn apá mi ń bẹ tí wọ́n darí Khadun Walid sí àwọn apá mi ń bẹ tí wọ́n darí Abu Ubaida bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àtàwọn mìíràn títí ìgbà tó di àsìkò Umar radiyallahu ta'ala anhu lọ́lọ́run fún wọn ní gbogbo àyíká igbá nígbà Sham Palestine ní agbágbẹ̀yìn ní àwọn ìlú yẹn ní ọdún kẹẹ̀ẹ́dógún lẹ́yìn Hijra olórí Palestine gbà náà ó wá ní ó sì jẹ́ kírísítẹ́nì alàgbánújọ àwọn Rome ló tẹríba fún ó wá ní kọ́kọ́rọ́ ìlú tẹ́gbà yìí wọn ní kó lẹ́fẹ́ yọ ọmọ ogun òun fẹ́ rí olórí yẹn àkọ́kọ́ yẹn Umar radiyallahu ta'ala wọ́n wá láti Palestine
wọ́n ránṣẹ́ lọ sí Madina. Kò sí mọ́tò jọ́nà, kò sí ọkọ̀ òfurufú, ẹ̀sìn ni wọ́n gùn padà ní a lọ bá Umar. Alhamdulillah, iṣẹ́ tí Abakiri bẹ̀rẹ̀ Ọlọ́run ní ká parí ẹ̀, ṣùgbọ́n lórí ìlú dìmáàdì fún kankankan, òun ò ní kó kọ́kọ́rọ́ ìlú ilẹ̀, òun ò ní gbásẹ́lẹ̀ àbẹ́kùnrin ní ẹ̀. Umar náà gbé láti Madina láti lọ gba àṣẹ. Umar lọ́bẹ̀, ó ní ìlú kan ṣoṣo, àyíká òṣèré Umar jáde lọ gba kọ́kọ́rọ́ ọbẹ̀, tọ́gbà lọ gba àkóso ọbẹ̀, information ni yókù oníkan látara pàtàkì àyíká yẹn. Ẹ̀rì gbogbo àyíká ìjọ́nà lọ Ṣáàmù ló ń jẹ́. Nígbà tó di pé àwọn colonial masters dé, àwọn France, àwọn Britain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló di tí a ń pín yẹ́lẹyẹ̀lẹ, ìlú kan náà ni. Gbára túmọ̀rù gba kọ́kọ́rọ́ tán àtàṣẹ, wọ́n kọ̀wé àdéhùn láàrin Umar àtàwọn. Àwọn tàbá ní alìbẹ̀rẹ̀ wà ní háyà lọ́wọ́ bínú Kathir rahimahullah, ó sọ àdéhùn túmọ̀rù bá wọn ṣe okun ìjọ́nà ni àyíká ti di ìlú àwọn mùsùlùmí. Ẹ̀rì bá di pé Umaru wá ń ṣèjọba lọ, túmọ̀rù wá rí pé ìlú Madina wọn ò lè máa kọ̀ntró gbogbo àwọn ìlú yẹn. Umaru wá pín àwọn ìlú state ó sí ní wìláyà, kò sí tí jẹ́ wìláyà before Umaru. Inú àwọn àwàlìyàdù Umar, inú àwọn tó pé Umar lọ́kọ́ ṣe òun náà ni ká pín ìlú, ká pín orílẹ̀-èdè state. Umar lọ́kọ́ ṣe àwọn ìyà gọ́fìnà bẹ́ ìlú kan gọ́fìnà. Egypt ó fi àbúrò àásí sí gọ́fìnà bẹ́. Ẹ̀rì Iraq Kufa ó fi àpúnṣá Ashari. Sham ó fi Muawiya ibn Abi Sufyan ó sì gọ́fìnà síbẹ̀. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ yóò tó wá yàn àfá ẹ̀sìn, àwọn tó yàn iná àfá ni wọ́n á tó wá yàn àfá ẹ̀sìn tí ó máa kọ́ àwọn ẹlẹ́sìn, àwọn yẹn ni ó máa ṣe àkóso ìlú. Á tó wá yàn adájọ́ tí ó máa dájọ́ fún inú ìlú, gbogbo ní ìsìtẹ̀wò sọ fún. Bí àyíká yẹn ó sì bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ wá rí ńgbà Umaru lọ lọ́dí alátàrà ní ó Usmanu débẹ̀, ó náà tún gbàlù sí kó tó di pé ó náà lọ. Muawiya ibn Abi Sufyan lọ́dí alátàrà ní húmà, ó ní gọ́fìnà tàyí Umaru ó wà lórí ìjọba fọ́dún 10. Usman náà lò ìjọba fún ọdún 12. Usman náà yọ Muawiya ní gọ́fìnà Sham oná tó ní. Ngbà lè débẹ̀ oná lọ́wọ́ àmì ayé ló bí ọdún 5 kó tó di pé ngbàtí wọ́n pa Usman rọ́dí alátàlá ní hó tí wọ́n yà lè ní wà láàdí láàrin àwọn sàábé ló bí kíráìsì láàrin Muawiya àti Àlí àtàwọn sàábé kan lórí pé wọ́n ní opinion méjì tó yàtọ̀ síra wọn lórí ikú Usman. Gbogbo náà gbà pé ọ̀nà tán gbà pa Usman ọ̀tọ̀, àwọn tí wọ́n sì pa Usman wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n jìyà, ṣùgbásìkò ni wọ́n jìyà yẹn níbi tí opinion ti yàtọ̀ nù. Àwọn Muawiya pẹ̀lú àwọn kanáà sàábé bí Zubayr ibn Awwam, Talha ibn Ubaydullah radiyallahu anhum ajma'in, Mama Aisha, wọ́n fẹ́ kí Ali gba ẹ̀san ní kíákíá. Àwọn Ali àtàjá wà pẹ̀lú ẹ̀, àwọn fẹ́ kó tó yí pé kíjọba fẹsẹ̀ nílẹ̀ tán kó tó pa gba ẹ̀san tó dí wàhálà lẹ̀
láàrin ọ̀nà tí àwọn ọ̀tá fi yé sí ibẹ̀yẹ. ṣùgbọ́n tó ti bẹ́ alhamdulillah bí Sham ti jẹ́ kan nínú ìlú àwọn Mùsùlùmí nù. gbàtọ́ wá di pé àwọn amúnisìndé colonial master tí wọ́n ń gbàlú káàkiri Syria yìí ó bọ́ sọ́wọ́ àwọn France, Palestine ó ń bọ́ sọ́wọ́ àwọn Britain, gbẹ́sẹ̀ pé gbogbo ẹ̀ mọ́ ara wọn lọ́nìí. ṣùgbọ́n gbà tó di 1946 Syria gba òmìnira. kó tó di gbogbo òmìnira, ìjọba khilafa tó gbẹ̀yìn fáwa mùsùlùmí ó náà ni khilafa Uthmaniyya ní ilẹ̀ Turkey, òun ló gbẹ̀yìn 1924 ni wọ́n wó. ṣùgbọ́n nígbàtí àwọn France dé tí a colonize Syria yìí, kò lè ó ti já kò ní ọ̀dà khilafa. ṣùgbọ́n gbà tó 1946 Syria náà gbòmìnira ní a máa ń pè ní Syria òde òní, ìtàkọ́sọ̀lọ́ ní Syria john, yẹn ni Sham john, Sham òde òní. lẹ́yìn ìgbà tí wọ́n gba òmìnira yìí, ìjọba wa ń lọ ńbẹ̀, ìjọba ń lọ ńbẹ̀. ńgbọ́ ya gẹ́bá sí ma ó di ìjọba kí a máa ṣòṣèlú, ìjọba òṣèlú. gbàmí ń bẹ òṣèlú sí rẹ̀ ọ̀nà bí mẹ́ta là ń gbà ṣòṣèlú. tí a bá sọ pé ń darí ìlú lórílẹ̀ ayé, ọ̀nà bí mẹ́ta ni. ọ̀nà kan ni monarchy, kẹ́bí kan náà máa darí ìlú, ẹbí kan ṣoṣo, bàbá kú ń bẹ ọmọ gbà, ẹ̀gbọ́n kú ń bẹ àbúrò gbà, ìlànà darí kan ni ó wà káàkiri. ọ̀nà míì ó ní military coup, kí àwọn ológun gba ìjọba, kí wọ́n lé olórí kó ń bẹ, kí wọ́n gba ìjọba. ọ̀nà míì nù wọ́n pè military coup. wọ́n á ní ìjọba tí ń bẹ́ẹ̀ ìjọba askari ni. pẹ̀lú àwọn náà rí Nàìjíríà yìí, àwọn agbúrú sí ẹmà Ọbásanjọ́, Babangida, bẹ́ẹ̀ lọ Abacha, wọ́n dórí ìjọba through military coup. bẹ́ẹ̀ yẹ lọ bẹ́ẹ̀. lẹ́yìn yẹn ó náà ni election democracy, kí a dìbò, ká dìbò nínú ìlú, kágbẹ́ntà yẹn rí ìjẹgbà lórí ìjọba ní. ètò tó sì kẹrin ń bẹ ó náà ni revolution, kí àwọn aráàlú dé pé ìjọba ìyá àfẹ́ ọ́nbẹ̀ máa lọ gbogbo aráàlú dìde. ṣùgbọ́n gbà tí ó di 1970 ní 13 November 1970, wọ́n pè kan ní Hafiz Assad, ó ní bàbá president tó lọ yìí, ó ní bàbá ẹ̀, wọ́n pè ní Hafiz Assad, òun jẹ́ Bashar Assad. Hafiz Assad yìí rèé, òun ló jẹ́ Minister of Defense ní Syria nígbà yẹn. ó wá dínkù láti gbàjọba lọ́wọ́ gọ́ọ̀mẹ́ntì tó ń bẹ́ẹ̀bẹ̀ ní 1970 bí ó sì di pé ìjọba bọ́ sí ní ọwọ́ bó sì dó lórí ìlú nìyẹn. nígbà tó wá dó lórí ìlú yìí, ó bẹ̀rẹ̀ sí ṣètò ó wá ṣètò lórí pé láìgbà tó dó lórí nù, ó wá ṣètò lórí pé káwọn dìbò, wọ́n wá dìbò. lẹ́yìn wá gbà yẹn tí ó wá tí wọ́n jọba ó náà lọ padà wọlé, gbogbo wòján bá ń dì ó ní wọlé, wòján bá ń dì wọlé láti 1970 tí wá fi di year 2000. nígbà tó year 2000
ní on the 10 June year 2000 Hafid Asadu jáde láyé. Wọ́n fẹ́ gbàjọba rẹ̀ láì máa yé gbà wọ́n rí gbà ó kú sórí ìjọba ni. Àwọn tí wọ́n ń bẹ lórí ìjọba yìí àwọn ni èèyàn rẹ̀ ní ohun tó sì ń fẹ́ pé tó ń bá ti kú tán ọmọ òun ní kí wọ́n fi sórí ìjọba Basharu oníkà fi sórí ìjọba. Tẹ́bá wá wò láti 1970 sí year 2000 ó jẹ́ 30 years. Bàbá lò 30 ọdún lórí ìjọba ìlú 30 ọdún 30 years. Bí ká sọ yí pé Sagari olù 30 years, ká sọ pé Ọbásanjọ́ olù 30 years, ká ní Babangida olù 30 years. Sáàtì ẹgbà nílùú ìsàlẹ̀gbà tọ́ta àmùtọ́ Ọbásanjọ́ fẹ́ lọ àsọ́dì wàhálà mọ́ lọ́wọ́ tí Jonathan gọ́ kí wọ́n ní ìjọba kan ó lò 30 ọdún ìtí ń dùn àwọn Lárúbáwá kanú wọ́n sì rí rọrùn wọ́n sì lè sọ̀rọ̀ tàbá débi jaraim crime Hafs Assad bàbá eléyìí àbìká ń bẹ òsè sọ àfáà tó kọ́ ó nígbò sí ń kọ́ lómi ń bọ́ lójú. ìjọ́nà wà rí òfin Syria ní pé ẹn tí ó bá jẹ́ head of state ní Syria yìí ó ń láti pé ọmọ 40 years. Bashar jọ́nà wà jẹ́ 34 so qualify. Wọ́n yí òfin torí ẹ̀ wọ́n yí òfin torí rẹ̀ torí ààbò sí ti bẹ́lẹ̀ wọ́n wá ní àásọ di 34 years lórí ẹ̀nà ti bẹ̀rẹ̀ wọ́n sọ di 34 years ó wá gba ìjọba ẹ̀ ní ìyá 2000 ìyá 2000 sí 2024 how many years? 24 years plus 30 years 54 years family kan ìtí ń bẹ lábí ọ̀rọ̀ kí ló dé táwọn èèyàn tí a fi ń jà tí a fi ń yarí kò sí wá rọrùn wọn gbádùn ẹ̀ rárá ẹ̀rí gbọ́ wá rí báyìí ìgbàsẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ láàrin ìlú àwọn mùsùlùmí especially ní ilẹ̀ Tunisia ẹ̀rí àwọn ilẹ̀ Lárúbáwá wọ́n bẹ̀rẹ̀ sí jàjàgbara lórí àwọn ìjọba wọn pé àwọn ò fẹ́ èèyàn jẹ mọ́. Ìjàjàgbara ìbẹ̀rẹ̀ nígbà tó di wípé arákùnrin kan ọ̀dọ́ ni ọmọ yunifásitì ni ó ṣe graduate ni kò wá ríṣẹ́ ní wọ́n a máa tí ọmọláńké nífi ń tajà káàkiri ìlú àwọn agbófinró wa mú bí ká sọ pé wọ́n san tax wọ́n mú ní December 17, 2010 wọ́n fáìnì lówó tó pọ̀ owó ọmọláńkí ẹwọ́n bó ṣe rí ìyẹn ayé wá sù ló wá dáná sun ara rẹ̀ ó dáná sun ara rẹ̀ ó sì kú bẹ́ẹ̀ nígbàtí wá di ọjọ́ kejì December 18, 2010 láwọn ọ̀dọ́ bá gbàlú ó tó gẹ́ fún ìjọba ìjọba tàbí sí dáńsọ iná Zeenat lórí ìjọba ń jọ́nà lọ ní Tunisia ó ti lò more than 30 years nígbà ní kó máa lọ ní ìgbà àwọn èsè wọ́de ní ọjọ́ mélòó kan kò pẹ́ ó sì lẹ́nu bí wọ́n lábá yóò kúrò sí dínì báyìí lọ́rọ̀rùn tó
wọ́n bá dé ní Egypt Morocco náà lẹ̀ wọ́n dé ní Yemen bẹ́ẹ̀ náà wọ́n dé ní Libya tí Libya lídì sógún ní ọ̀dọ̀ Bashar ní a ti dé gbẹ̀yìn ẹ̀rì 2011 anábá dìde pẹ̀lú pàáfẹ́ wọ́n ní a ìtójú yóò rí ẹ̀mà bó ṣe dí àwọn sọ́jà sí wọn àsọ́jà bẹ̀rẹ̀ sí paráàdì wọ́n bẹ̀rẹ̀ sí paráàdì gbogbo àwọn aráàlú náà wá gbára káàkiri lọ bá dé face me and face you níbi tí a ti bẹ̀rẹ̀ nù ẹ̀tọ́ sáà lẹ́bẹ̀ ká tó wá rí ọ̀nà àbáyọ 2024 30 years ọdún mẹ́tàlá yẹn ni sókè ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ olúgbùlọ́dọ̀ ọlọ́run tó bá yá a máa kẹ́kọ̀ọ́ yóò kú lọ tó ṣẹlẹ̀ nìyẹn àwọn kan ní jẹ́ ẹlẹ́yàmẹ̀yà ní kìí ẹlẹ́yàmẹ̀yà ìyànjẹ́ ó súwá ilé ti pọ̀ jù lẹ́yìn náà in tó fojú wọn rí kò sí máa sọ láìpẹ́ àwọn kan kọmpíà pé inú Netanyahu àti Bashar Assad ta ní crime rẹ̀ pọ̀ jù wọ́n ní crime tẹ́ jù ti Netanyahu lọ àwọn tí dálẹ̀ ń plasí yẹn wọ́n ní tí Bashar Assad ṣe jù tí ẹ lọ tí a sì mú ẹ̀rí fígọ̀ àwọn tó wá ń ṣe fún ìsára àtàrà ìlú ẹni Netanyahu ṣe fara ìlú ẹ̀ ìran mi ló ń ṣe fún Bashar àwọn ará ìlú ẹ̀ àwọn ẹ̀jẹ̀ rẹ̀ àwọn ẹbí ẹ̀ náà ló ṣe fún tó dẹ̀ ló ṣe pé gbà tí lẹ́sẹ̀lẹ̀ inú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí dùn lágbàáyé látara àyíká yẹn kí àtọ̀rọ̀ àforíkọ́ ló fọ́dẹ̀sẹ̀wájẹ́ wa